nígbà tí Nabi Nūḥ alayhi salatu wassalam tó sọ fún ọmọ rẹ̀ pé kó sẹ́lọ́n tọ́mọ òsì tí bọ́ wọ́n gbà pọ̀ lọ́wọ́ àṣùmọ́ kò fọ́lọ́ níjọsìn ń fún nǹkan mi first ẹ̀rọ ó ń kọ̀nfàmù ẹ̀fọ́ lọ innabni min ahli wa inna wa'daka al-haqqu wa anta ahkamul hakimin nígbà tí ọ̀rọ̀ ọmọ gbé àwọn ti ṣàdéhùn fún mi pé gbogbo tó bá jára lé mi ò ní wọ náà qala ya Nūḥ ọlọ́run ní ìrẹ́ náà dẹ́rù bàyàn jù nínú àyà ya Nūḥ ẹ̀ntà jọ sọ̀rọ̀ kí wọ́n á rí pìtì ọkọ̀ rẹ̀ ṣe ọ̀pẹ́ yẹn wọ́n bá ẹ ti fún lórúkọ ọ̀kan ẹ pè ní mánéjà ó náà wọ́n ṣe bí mánéjà ó ti gbàgbé pẹ́yìn lẹ mánéjà láìsàn ó náà ṣe bí mánéjà ìjọ tó wá fẹ́ kọjá yìí rẹ̀ ó ti ṣọ́ọ̀bù ẹ wá ní kó ṣí wá ní no the law is that wọ́n ni a sọ alìí wọ́n ni kó sí ṣẹ̀gbẹ́ tẹ́ẹ̀bá ti pè mánéjà náà ti pé àdá pé mo ti ń tẹ́bọ̀ pé Nuhu ń bá Ọlọ́run bá sọ̀rọ̀ pé innabni min ahli wa inna wa'daka al-haqq wa anta ahkamul hakimin agbọ́lù sí mẹjọ́ dájú lọ ní ìyá náà laysa min ahli in tó wá sọ yẹn kò rí bẹ́ẹ̀ innahu amalun ghayru salih iṣẹ́ kan tó jáde lára rẹ̀ òfò ní òsì amalun ghayru salih kìí ṣiṣẹ́ dáadáa fala tas'alni ma laysa laka bihi ilm ó gbọ́dọ̀ bí mí ní ìgbà tó ní máa parẹ́ mọ́ a'iduka an takuna minal jahilin ó mọ̀ tún máa ń takuna minal jahilin the same thing tí Musa sọ pé inna Allaha ya'murukum an tadhbahu baqara Ọlọ́run pa yín láṣẹ kẹ́ pa al-baqara qalu atattakhidhuna huzwa Musa wọ́n bíbà ẹ̀ wọ́n mú àṣírí o alẹ́ èèyàn kú ní kálọpa màálù atattakhidhuna huzwa qala a'udhu billahi an akuna minal jahilin because al-jahl maradun udal walan qala a'udhu billahi an akuna minal jahilin ó ní ọlọ́mọ jẹ́ wà náà aláìmọ̀kan tí wọ́n ní pé èmi ní wà máa fi ọ̀rọ̀ Ọlọ́run ọba sáwẹ́wà Ọlọ́run ní ẹ̀wọ̀n ní bá mi bẹ̀rùn Nóhù náà wọ́n sọ fún Ọlọ́run pé Ọlọ́run innabni min ahli ara lè mi ní ó tún wọ́n fẹ́ fi mú pé òun kó mọ́ Ọlọ́run pé inna wa'daka al-haqqu bó ti sàdé òkú ara lè mi kankan ní wọ́n náà wọ́n ta ahkamul ìwọ̀lùsù mẹ́jọ dájú lọ ya Nóhù yẹ sọmọ dẹrù bàbí ya Nūḥ sáàlìú bí ìgbà tọ́lọ́wọ́ sọ pé Nūḥ innahu laysa min ahlik innahu amalun ghayru salih wọ́n ní wọ́n tún kàí pé innahu amila ghayru salihin ó ti ṣe tààfin ní dáríjì náà ó ti ṣiṣẹ́ ìwé òmọ̀gbà tó ó ti ṣiṣẹ́ la tas'alni ma laysa laka bihi ilm ó gbọ́dọ̀ bí mí nìkan tó ní mọ̀ parẹ̀ mọ́ a'iduka an takuna minal jahilin Nuhu ni qala rabbi inni a'udhu bika an as'alaka ma laysa li bihi ilm Ọlọ́run mo wá sọ lọ sọ́dọ̀ rẹ̀ pé bí ó nìkan tí ò sí mi nímọ̀ nípa rẹ̀ wa illa taghfir li wa tarhamni akun minal khasirin tí mo tó rá sọ ìlásán ó ti jẹ́ ìbínú fún Ọlọ́run tó bá forí jì mí kó sí máa dẹ́ ní òfin akun minal khasirin mímọ̀ Ọlọ́run ọba òníyàn